ọ̀làdúnní mọ̀dún ọlọ́dún yín ṣe tiẹ̀ nínú afárá òjò láṣẹ tiẹ̀ lápá òjèrè ẹkùlú mọ̀dún tiẹ̀ lárèrè àyànwánu ọ̀túnba sọfíyọ olúfẹ́mi àyàndìrán níṣọjọ́ ìbẹ̀rẹ̀ ayé ẹjẹ́ ẹjọ́ kí. aláṣẹ àtolùdarí Ìbáfẹ́mi international lẹni tí ń ṣayẹyẹ gbogbo December 12 lọ́dọọdún lọ́jọ́ ìbẹ̀rẹ̀ wò wá báwọn ṣe wọn ẹgbẹ́ ń ṣe. ọ̀rọ̀ mi wípé kí n máa kí ọ ní òkun lọ́lá yíbọ̀ ọmọ fàṣà á sì rírán mi wípé kí n máa kí ọ lórí kí ìyanu aláàánú mẹ̀kúnnù rẹ o bọ́mọdé bá ṣe kòǹgẹ́ àyànwánu ire dé bí àgbàlagbà bá ṣe kòǹgẹ́ ọ̀túnba sọfíyọ olúfẹ́mi àyàndìrán o wọ́n ti ṣoríire wẹ́ni tẹ wẹ́ni tí àyànwánu ọlọ́jọ́ bí òní aráyé òní pàkúta sọ̀rọ̀ rẹ bẹ́ẹ̀ omirin iṣẹ́ ò gbóhùn irin ni bẹ́ẹ̀ ọ̀rọ̀ ṣàṣẹ òjì ọlọ́bẹ̀ ní December 12 lọ́dọọdún lọ́jọ́ bí àyàndìrán àyànwánu gbogbo àwọn sítáàfù rẹ nílé iṣẹ́ rẹ Ìbáfẹ́mi international ni wọ́n ti ránṣẹ́ kíkí wá pé kí n máa kí ọ ní kíkí tọmọ kan káàkiri gbogbo Lẹ́kí Àjà gbogbo Èkó lápapọ̀ àyàndìrán ò kéré nínú ayé ọlọ́jọ́ bí òní oníṣìíṣe ire owó ire ọ̀la ire àìkú tí ṣe bálẹ̀ ọ̀rọ̀ lábá ọmọ gbé títí dọjọ́ ayé gbogbo àní mo níkun iná láyìíbọ̀ ọmọ fàṣásí ló ní kí n máa kẹ́gbàjarì ìfáráyé wípé ọ̀gá dáadáa l'Àyànwánu afúnimáwo bẹ ò ní táwọn náà afúnimá screenshot ò ní dọ́là rẹ̀yìn láwùjọ àṣẹ ìṣàmọ̀dún o Àyànwánu àṣẹ ìṣe rẹpẹtẹ lẹ́yìn ọjọ́ bí rẹ̀ yìí ọ̀túnba sọfíyọ olúfẹ́mi àyàndìrán wàá gba lẹ́tà ayọ̀ ní kò pẹ́ ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ rẹpẹtẹ ẹ wò ó Ìdòwú iye sálẹ̀mí kúkú ń jẹ́ Ìjẹ̀bú wọ́tasáìdì lèmi kúkú ti wá ọmọ Ìwòpín Àjídàgán lèmi Ìdòwú ọmọ Ògúnbàjò.